Ó ga o, ó mà ga o. Ọbásanjọ́ já Tinubu sílẹ̀, Peter Obi ló bá lọ pátápátá. Ṣé ẹ̀yin náà ti gbọ́? Àbẹ́ ò tí ì gbọ́ pé ààrẹ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀, olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́, ti já aṣáájú Bọ́lá Ahmed Tinubu àti Àtíkù Abubakar sílẹ̀ pátápátá o. Bàbá àgbà olóṣèlú náà ti sọ pé òǹdíje ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party, ìyẹn ọ̀gbẹ́ni Peter Obi, ni òun bá lọ. Ó ní Peter Obi lòun fẹ́ kó di ààrẹ orílẹ̀-èdè yìí lọ́dún tá a wà yìí. Nínú lẹ́tà ìkíni kú ọdún tí Ebora Owu fi síta ni bàbá náà ti sọ wípé òun ti wò ọ̀tún, òun ti wò òsì, òun sì ti wo àwọn òǹdíje mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n ń léwájú, ìyẹn aṣáájú Bọ́lá Ahmed Tinubu, Alhaji Àtíkù Abubakar àti Peter Obi. Òun wá rí i pé Obi nìkan ló kójú òṣùwọ̀n nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n ń díje dupò ààrẹ náà. Ọbásanjọ́ ní tá a bá wò dáadáa, a rí i pé ọ̀dọ́ ni Peter Obi, ó lọ́gbọ́n, ó nímọ̀, ó lóye, bẹ́ẹ̀ ló kújú òṣùwọ̀n, ó sì jẹ́ olóòótọ́ ènìyàn. Ìyẹn nìkan kọ́, Peter Obi jẹ́ abẹ́rẹ́ tó lókùn dì, nítorí pé tọkùnrin náà bá di ààrẹ, àwọn yóò lè bá sọ̀rọ̀, àwọn yóò lè sọ pé ohun tó yẹ kó ṣe rèé, ohun tí kò yẹ kó ṣe rèé. Ó ní òun nìkan lòún rí nínú àwọn òǹdíje mẹ́tẹ̀ẹ̀ta yìí pé tó bá wọlé ààrẹ, nǹkan yóò rọrùn fún gbogbo àwọn ọmọ Nàìjíríà, nítorí pé ẹni tó ní Peter Obi ṣe. Ọbásanjọ́ wá ní kò sí àríyànjiyàn níbẹ̀, nítòun o, Peter Obi lòún bá lọ, àti pé inú òun dùn, ayọ̀ òun kún pé ọ̀dọ́ ni ẹni tó ń Peter Obi gẹ́gẹ́ bí igbákejì rẹ̀. Ọkùnrin wa ní àsìkò tó báyìí fáwọn ọ̀dọ́ orílẹ̀-èdè yìí láti ronú wọn dáadáa, kí wọ́n sì fi ìbò gbé Peter Obi wọlé nínú ètò ìdìbò tí yóò wáyé lóṣù kejì ọdún 2023 tá a wà yìí. Ó ní kò sí àwí níbẹ̀ o, kò sí mọ̀kàrú kankan níbẹ̀, nítòun Peter Obi lòún bá lọ. Ṣùgbọ́n lójú ẹsẹ̀ tí lẹ́tà tí Ọbásanjọ́ yìí tó gorí ẹ̀rọ ayélujára ni ikọ̀ ìròyìn aṣáájú Bọ́lá Ahmed Tinubu tí alàgbà Báyọ̀ Nánúgà jẹ́ aṣáájú wọn náà ti sọ̀rọ̀ síta, tí wọ́n sọ yìí pé ohun tí bàbá sọ yìí kò ti ẹ̀rùn kankan lára aṣáájú Tinubu. Wọ́n ní ọ̀rọ̀ Ọbásanjọ́ kò sí nǹkan kan tó ní í ṣe lára Jagaban, nítorí pé olóṣèlú tí kò ní ìwọ̀n tó tẹ̀lé ni Ọbásanjọ́, kò sì sí ohun tó lè ṣe. Ó ní Ọbásanjọ́ kò lè jẹ́ kí ẹni tó ń tẹ̀lé wọlé ipò kánsílọ̀ ká má ti wàá sọ ti ààrẹ. Fún ìdí èyí, àwọn kò rí ẹni Ọbásanjọ́ bí ìbẹ̀rù rárá, bẹ́ẹ̀ lọ̀rọ̀ tó sọ yìí kò rún kankan lára àwọn, àti pé ohun tó dájú sáká ni pé tí ìbò yìí yóò bá fi parí, tí wọ́n bá fi dájú sáká ni pé Jagaban ni yóò wọlé ìbò, káwọn èèyàn lọ fọkàn balẹ̀, nítorí pé òun gan-an ló kàn. Akéwì wa pé a kú àsìkò ọdún ayọ̀ láti ṣe o, àní sọdún ìbànújẹ́, ire gbàǹgbà lọ́ọ̀dẹ̀ gbogbo. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.